Evangelist Adé-Ifá Ìwàlẹ̀sìn ti challenge Olúwo padà wípé bó bá jẹ́ pé Olúwo mọ ìtàn Ìwó dáadáa k'Olúwo jáde kó wá sọ ogun mẹ́ta tó ja ìlú Ìwó tí ò rí Ìwó jà pẹ̀lú àwọn tí ò jẹ́ kí ogun yẹn ó wọ ìlú Ìwó. Ọ̀rọ̀ ńlá rèé o, wọ́n ní ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ. Ẹ̀yin èèyàn, gbogbo ọ̀rọ̀ yìí ló dá lórí challenge tí Olúwo tó challenge àwọn oníṣẹ̀ṣe lórí wípé kí ni pàtàkì Ifá gan-an, kí ni ìwúlò babaláwo, iṣẹ́ wo ni babaláwo ń ṣe tó yàtọ̀ sí ẹbọ rírú. Ẹ̀yin tẹ́ ń pera yín babaláwo ẹ lọ pa fún yín mọ́ àti oníṣègùn, ẹ lọ bára yín sọ̀rọ̀, orí yín gbogbo ẹ̀ dálé. Ẹ̀jẹ̀ ti pọ̀ ńlẹ̀ Yorùbá nítorí ògò. Tẹ́ ẹ bá rí àáfàá tí ẹ bá ní ó ń ṣe tí ẹ ká orí mọ́ lọ́wọ́ tàbí ṣògùn irọ́ kì í ṣàfà, oògùn babaláwo ni. Tí ẹ bá ní a rí pásítọ̀ tó ń ṣe oògùn tí èèyàn bẹ́ẹ̀ babaláwo ni. Kìí ṣe pásítọ̀, kìí ṣe àáfàá. Àwọn olóògùn tí a pè àwọn olóògùn bílẹ̀ yẹn àwọn ní gbogbo tí ń jẹ́ oògùn fìtínà tí ń ṣẹlẹ̀. Ó lágbára. Wọ́n sì ní ẹni béèrè ọ̀rọ̀ báyìí òun ló ṣe kíni, òun ló fẹ̀dí ẹ̀ gbọ́. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn ìdáhùn tí Evangelist Adé-Ifá Ìwàlẹ̀sìn tí wọ́n fi dá Olúwo lóhùn lórí ìbéèrè yìí o. Wọ́n ní Olúwo, wọ́n ní àìmọ̀tán Olúwo ni ò jẹ́ kí Olúwo mọ̀ wípé Ọ̀rúnmìlà òun gan ló dífá lọ́dún náà lọ́hùn tí ò jẹ́ kí ogun kókó ìlú Ìwó lọ. Eléyìí lágbára, ọ̀rọ̀ eléyìí tún lẹ́tìkẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ tún káàbọ̀ sí ìkànnì DigiNaija Television. Ṣàlàáfíà ni mo tún bá yín ní dédé àsìkò. Ẹ jẹ́ àdìjọ wo fọ́nrán yìí o, ká dìjọ gbọ́ gbogbo àwọn àlàyé ìdáhùn sí ìbéèrè tí Olúwo béèrè lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe nípa ìwúlò Ifá. Kẹ́sì má bá mi fèrò yín náà lórí ẹsẹ̀ comment. Nígbà tá a dálé ayé yìí, tá a fẹ́ gbélé ayé kalẹ̀, tá a fẹ́ dálé ayé, Ifá la fi dá. Ẹni Rasidi challenge àwọn oníṣẹ̀ṣe ìyàtọ̀ fún pé ká máa sọ pé Ifá lọ́tẹ̀lé Adé, lọ́tẹ̀lú Ọ̀ṣun, lọ́tẹ̀lú Ìwó, ńlọ́tẹ̀lé Ifẹ̀, ńlọ́tẹ̀lú Èkó, ńlọ́tẹ̀ ìlú kọ̀ọ̀kan. Kí ni pàtàkì Ifá? Ifá sì jù bẹ́ẹ̀ lọ. Pé a fẹ́ dá ilé ayé, Ifá yìí la fi dá, la fi tẹ̀. Ẹ máa bá ní mú dání ó domi, olùdáni, olùtẹni. Gbogbo àwọn ìránṣẹ́ tá a gbé dìde pátá tí wọ́n jí ará ọ̀run tó wá mọlẹ̀ tá ń pè ní irúnmọlẹ̀, nípasẹ̀ Ifá la ṣe gbé wọn dìde. Èyí tó wá sílé ayé, èyí tó dúró sí agbedegbede méjì ayé, èyí tí ń bẹ lóde ọ̀run tí ń tòde ọ̀run jíṣẹ́ fáyé, nípasẹ̀ Ifá yìí la ṣe mọ̀ ọ́n. Ìmọ̀ni is an encyclopedia, even ó tún ju encyclopedia lọ. Ìmọ̀ tó ju ìmọ̀ lọ ni, òye tó ju òye lọ ni. Ọkọ wa lẹ́kọ̀ọ́ pọ̀ torí pé bó ṣe ń wò mí tó ń wò mí, tèmi náà ń wò ọ́, orí tí Ọlọ́run ọba dá yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ọba dá gbogbo wa. Ẹ rántí, wọ́n ní Ọlọ́run fi, nígbà tó Ọlọ́run máa dá Èṣù, Ṣètán tiwọn, wọ́n lọ dá pẹ̀lú iná, yóò sì tó jóná lóde ọ̀run. Ǹjẹ́ ni tá a dá pẹ̀lú agbára iná, tá a dá, ṣé bí bá ń jóná lóde ọ̀run ọ̀rọ̀ lọ́rùn? Ṣé inú amẹ́mọ́nú lásánù lásá, ṣé kò kan náà kọ́ ni wọ́n lọ? Nínú pàtàkì tí ń jẹ́ Ifá, ẹni Rasidi ẹ máa gbọ́ o, ìṣẹ̀dá èèyàn, pé a wá dá ènìyàn gẹ́gẹ́, pé a fẹ́ dá èèyàn. Ẹsẹ̀ kan Ifá kan ṣoṣo la fi dá ènìyàn láyé. Ẹsẹ̀ Ifá wo? Ọ̀sẹ̀ méjì. Mo ti ṣàlàyé ẹ̀rí, orí kan, ìkejì tẹ̀lé, ìkan tẹ̀lé, ìkan tẹ̀lé, kíkejì ó tó tún tẹ̀lé. Orí mi ọ̀kan, which is my head, apá mi èjì, ikùn mi ọ̀kan, alẹ́sẹ̀ mi èjì, ọmọ ènìyàn ti pín. Ènìyàn tá a bá dá tó bá tẹ́kọ̀ bá ní ẹsẹ̀, ó ti di akẹ́sẹ̀ nìyẹn. Ẹni tá a bá dá tí ọ̀bá lápá, ó ti di akẹ́lápá nìyẹn. Nígbà tí a dá ènìyàn pẹ̀lú ìṣẹ̀dá ìrìn àjò, ọ̀pọ̀lọpọ̀ ẹran la tún dá tó jẹ́ pé nípasẹ̀ Ifá yẹn, odù Ifá yẹn, Ifá yẹn náà la fi dá a lórí ẹranko. Ọ̀pọ̀lọpọ̀ ewé ti gi tọ̀pẹ̀ ládá, tomi ládá tó yẹ pé nípasẹ̀ Ifá yẹn ni la ṣe dá gbogbo wọn. Ṣé bẹ́ẹ̀ rí ẹran ìgalà, ọ̀nà Ifá mọ̀ wà lára rẹ̀. Bí ṣe ń bẹ lára rẹ̀, ta ló tẹ̀ síbẹ̀.
tí ó bá jẹ́ pé kì í bá ṣe pé òtítọ́ ni ọ̀rọ̀ yẹn a ní tẹ odò ọ̀rọ̀ yẹn sílẹ̀ ó sì ní tóbi ó ní bírí àjò bó ti jẹ́. ìgbẹ́yìn ìjàpá ọ̀nà fámọ̀ ni kí ló dé tí ń bẹ níbẹ̀ èyí ò lẹ́yìn rí lára bí lẹ́ ń pariwo fáyé lẹ́rí lórí àpáta lẹ́ ń pariwo fáyé èyí títí ń bẹ kó tó di pé torí àpáta àbí torí igi ń ti ń lé ti orí ìbẹ́pẹ tí ó wù ń ti ń lé sọ yẹn o kò jọ yín lójú nígbà tẹ́ pàtàkì rẹ̀ ọ̀nà fá ń bẹ lára ọ̀pọ̀lọ́ níbi ẹ̀yìn rẹ̀ ẹ lọ rè wọ́pọ̀lọ́ òjòkù ẹ̀rọ ọ̀nà fá lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn kọ̀ọ̀kan tèmi ti wọ́ tí wọ́n jẹ́ àkàndá ọmọ tó lódùmọ̀ rẹ̀ dá sílé ayé Ọ̀rúnmìlà wá sílé ayé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ó kọ́ wa lọ́gbọ́n ó kọ́ wa lóye ó kọ́ wa ní ìmọ̀ ó kọ́ wa ní ẹ̀kọ́ ó kọ́ wa ní gbé ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀lànà eléyìí tá a lè gbé láti jẹ́ kí gbé ayé tèmi tẹ kó ní kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́rùn. ìwà jẹ́ babaláwo kò lọ jẹ́ babaláwo lásán bí ènìyàn bá jẹ́ babaláwo o lè jẹ́ babaláwo kó jẹ́ olóṣèlú o lè jẹ́ babaláwo kó jẹ́ oníṣòwò o lè jẹ́ babaláwo kó jẹ́ àgbẹ̀ o lè jẹ́ babaláwo kó jẹ́ dókítà ìyẹn olùtọ́jú ìgangan tó pé oríṣiríṣi ṣé kí mo láti di olùtọ́jú ojú èèmọ́já tí awọ ẹ̀bá ọ̀nà dífá fún òrì tí lọ rèé fá òdì wọ́n ní ọkà alẹ̀ ọjà rẹ̀ bọ́ ni kó mú ṣe ìjà ojú òde fọ́ ojú òde la awọ rere ni wòrì tí ń wò dé ìyẹn ni pé ẹni tójú ẹ̀ fọ́ tí dókítà kan tó wá tó tọ́jú ẹni bẹ́ẹ̀ tójú ẹ̀ là kí lápẹ̀rú ẹni bẹ́ẹ̀ olùtọ́jú ojú. bákan náà ní ìjẹ́ Ọ̀rúnmìlà ìjẹ́ babaláwo ènìyàn lè jẹ́ mechanic ẹni tí ń ṣètọ́jú ọkọ̀ atún ọkọ̀ ṣe ifá ní agbáfà báyìí ìjòkù fà báyìí adífá fún wàhálà ní eléyìí tí lọ rè tún wọ ọkọ̀ ṣe mọ́mọ́mọ́dé kọ́kọ́ dànù gbọ́ ni etí ń jẹ́ ọkọ̀ tí ń bẹ ìtẹ̀síwájú ní ń dé bá ká tó máa rí Range Rover ká tó máa rí Lexus ká tó máa rí Mercedes ká tó máa rí àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibì kan ní tí ń jẹ́ ọkọ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ra wọn la ṣe fi wéra wọn agbáfà báyìí ìjòkùn fà báyìí adífá fún wa la ní eléyìí tí lọ rí tún wọ ọkọ̀ ṣe ẹ̀já sọ káwọn ọdẹ ọmọ sọ pé ìfàjẹ́rìsì mọ́tò dé ṣé ìran kóòtù ògiri sáǹsì ọkọ̀ ni n tí ń jẹ́ ọkọ̀ lọ́dọ̀ tiwa n tó pilẹ̀ ọkọ̀ ọpọ́n ni lórí omi n tí ń jẹ́ ọkọ̀ ti bẹ̀rẹ̀ ó lè jẹ́ babaláwo kọ́ ọ jẹ́ni tí ó máa tún ọkọ̀ ṣe which is mechanics ó lè jẹ́ babaláwo kọ́ ọ jẹ́ àgbẹ̀ ó lè jẹ́ babaláwo kọ́ ọ jẹ́ olùtọ́jú ní gbogbo ọ̀nà yòówù eléyìí tó bá wù ẹ́ láti jẹ́ olùtúnṣe olùtọ́jú lọ́nà bẹ̀. nípa eléyìí Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí olùkọ́ni gẹ́gẹ́ bí akápò mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ. ènìyàn lè jẹ́ babaláwo kó jẹ́ security rárá kò mí pé bóyá ńgbà tó jẹ́ babaláwo ni ò ní níṣẹ́ kù ara ń tà ń jẹ́ kó yọ àdùpé bá jẹ́ babaláwo ẹ jẹ́ ká níṣẹ́ tá a máa tó ṣe fún un ó lè jẹ́ babaláwo kó jẹ́ security náà òtún abẹ̀rẹ̀ kó sẹ̀ẹ́sẹ̀ dípá fún Ọ̀rúnmìlà òkùtàn bàbá ní òun mú olórí olè lóko bàbá ń ṣe kíni bàbá mú olórí olè ní oko ta ni máa mólè ṣé bí security ni máa mólè ènìyàn tún wá lè jẹ́ babaláwo kó tó jẹ́ olùkọ́ni kó tó jẹ́ ẹni tí ó ń gbógun ti ajogun ẹjẹ́ fi tìlú wo parí ẹ̀ Ọ̀rúnmìlà ìní òde kó gbọ́n ọjà lù wò òun lọ dá fún wọn lójú ọ̀bàrà owó òtúwá ó dá fún wọn lóde ìwò ó ní kó gbọ́n mọ́jà lù wò yẹn kí ni wọ́n fi rúbọ lọ́dún náà apá òsì ẹran ni wọ́n fi rúbọ wọ́n ní lápálápá àwọn wọn ní òde ìwò ló ṣe fá fún wọn ní òde ìwò níjọ́ tó gbọ́n káwọn mọ́lé pitipiti ìjẹ́ ogun ọjà jàjà kọjá lè owó mọ́ o ẹ̀mí ara sí di olúwo ti fòdù ọba sápátá ṣé ayé odò tó yí ìlú wò káwọn ẹni ìsàmì tí òde kó gbó kólú wò odò tó yí ìlú wò tó yí ká
ohun tí wọ́n fi pààlà kó mú ọmọ jà wọ́n nù tọ́bọ̀ wá jẹ́ pé ẹ̀mí Ràṣídì bá wá mọ̀ tàn wó dáadáa dáko ogun mẹ́ta tọ́jà lóhùn orí tó gun tí ò rí wò jà àtàwọn tó jẹ́ kó gun wọ́n sẹ́ ogun kọ̀nà bàbá wọn rí ìmọ̀ ọjọ́ orúkọ yín tí wọ́n sọ pé ọmọ àfẹ́wú ẹrú wẹ́rẹ́wẹ́rẹ́ délé nílé kí ló ń fẹ́ ẹrú délé sí tó gun ọ̀bá sí Ọ̀rúnmìlà okú àtò Ifá ọmọkú làákàyè apá òsì ẹran l'Ọ̀rúnmìlà sọ fún ẹjọ́ ó ní apá òsì ẹran yìí ó ní ẹmú tẹ́ bá ti wá ẹ lọ fi kọ́gi oko tẹ́ bá ti fi kọ́gi oko àṣẹfá ti dára ẹ ọ̀nà Ifá yìí iṣẹ́ Ifá yìí làwọn ọ̀tá rí wọ́n sì débi odò nígbà tí ìdè tó gbojú omi ta ni ó rí ìdè tí ó pọ̀ láàrin omi tí ò ní padà pé odò eléyìí kìí sodò táyé ń gbé bẹ̀ o ẹ̀rí pómi ìdọ̀tí ṣé sì lẹ́yìn ń gbé bí odò ọba àwo ṣẹ́ṣà tó ń bọ́ sá bẹ́ẹ̀ bá bọ́ ọlọ́mọdé rógun omi yálé èyí ò ní báwọn awawẹ́ ń lóbi máa ń yàn mo tún bọ̀ wá àtú ọba. ọ̀rọ̀ ńlá rèé ìtàn gidi ó ní bàbá evangelist Adé-Ifá Ìwàlẹ̀sìn ó ní wọ́n sọ kalẹ̀ nínú fọ́nrán yìí wọ́n ti sọ ìtàn ìlú Ìwó gan fún Olúwo báyìí eléyìí lágbára ẹ̀yin èèyàn wa kí ló opinion ti yín ẹ máa sọ sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò ìmọ̀ àgbẹ̀yìn dé orí Facebook page wa agbègbè yín tẹ́ ṣe darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share ètò ikú máa lọ lórí ayélujára ó dàbọ̀.